lẹ́ẹ̀kan sí ẹ káàsán gbogbo lé citizen ẹ̀wà ló ń kí mi báyìí ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ wo ìpolówó tí àwọn ìjọba Gẹ̀ẹ́sì àwọn tán kó wa lẹ́rú amunisin tán ṣe ìpolówó yìí dẹ̀ ṣe pàtàkì torí wọ́n ń polówó pé ká nígbàgbọ́ nínú wọn Nàìjíríà pé ká sọwọ́pọ̀ ká wà nínú nǹkan pè ní Nàìjíríà kan tán ṣe àwọn ò lọ́wọ́ nú ẹ̀ o àwọn afẹ́ máa lọ mo fẹ́ kẹ́ gbọ́ ìpolówó yìí wọ́n dẹ̀ ń polówó kíní yẹn lórí channels táwọn èèyàn wa tá àkọ́bí ara sí mo dẹ̀ fẹ́ kí gbọ́ àkọ́bí ara sí aláti kọ́ torí wọ́n Nàìjíríà wọ́n fìyà jẹ wá ní wọ́n Nàìjíríà Ọlọ́run máa jẹ́ ká rí wọ́n Nàìjíríà torí wọ́n Nàìjíríà ẹni tó bá àwọn tó ń rí wọ́n Nàìjíríà wọ́n ń kú ni gbogbo àwọn dókítà tó kú yẹn dókítà tó lẹ́wà tó dókítà Chinelo tó kú ẹ wo Farida náà tíyẹn náà kú àwọn ìmọ̀ yẹn àwọn èèyàn tó kàn ń kú wọ́n máa tún ní wọ́n Nàìjíríà wọ́n ń pa àwa ọmọ gúúsù ni o àti middle belt àdẹ̀ ṣe mọ́ àwọn afẹ́ máa lọ mo fẹ́ gẹ́ gbọ́kàn ní ẹ fetí sí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká gbọ́. Good afternoon, Oga. Now you be the landlord. Yes, Nami. Oga landlord, me go need one room for this your house. Okay, sure you get work where you dey do. Yes, I be nurse. You no go dey owe me be that now. Now how much be your rent, safe? ẹ ṣe ẹ máa tẹ̀lé ẹ máa wo dán. Wait, this girl, where you come from, sef? Oga, I come from Akamata. Akamata, no talk am again. My spirit and Akamata people no dey ever join. Oga, wetin happen now? Come over for my compound. Na so baba thing na people sabi do for that Akamata. Come over for here. Haba, Papa, wetin this innocent girl do you now? Now people like you dey spoil Nigeria, Papa. I think you don see am now. ṣe máa wòran ẹ máa wo ṣẹ́rí ẹ máa wòran ẹ ṣàkíyèsí o ẹ ṣàkíyèsí o ẹ máa wòran ṣẹ́rí ibi tó jòrò yẹn ti gbé wà nìyẹn tẹ bá wò àwọn Fúlàní ló gbẹ̀yìn o tán sọ pé ká mọ̀ ká ní lọ́kàn pa àwọn lọ lórí wa nǹkan tó ń ṣe nìyẹn o àwọn ará Gẹ̀ẹ́sì lọ́dẹ̀ ìpolówó yìí wọ́n gbé ìpolówó yìí wá o wọ́n náà ìpolówó ẹ̀ ní ilẹ̀ wa bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí channels ni mo ti rí lẹ́nìí mo bá ní kí mo bá yẹ̀wò mo bá fetí sí ẹ jẹ́ ká máa tẹ̀lé bó ṣe ń ẹ jẹ́ ká máa tẹ̀lé ètò yẹn. Mama we get we be Nigeria. Shame we love ourselves because now only together we go fit to make our country better for us and our children them. One heart plus one love equals better Nigeria. Now the Center for Democracy and Development CDD with support from the UK government they bring in this message. Ìlú tí wọ́n gbé òpolówó ìkalẹ̀ wọn ò ju ìlú tí wọ́n kó wa lẹ́rú o UK ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yẹn níparí kẹlẹ̀ gbọ́ kẹ má rò pé bóyá mo kàn déédéé wá sọ fúnra mi ni o ẹ wá wòran wọn. Better heart plus one love equals better Nigeria. Now the Center for Democracy and Development CDD with support from the UK government they bring in this message. ṣé ń rí àwọn ni wọ́n dá nǹkan tó ń pè ní ẹ jẹ́ ká sún padà sẹ́yìn kẹwo o ṣe rí nǹkan tó ń ṣe nìyẹn àwọn náà dá nǹkan tó ń pè ní wọn Nàìjíríà àwọn náà dálẹ̀ o wọ́n dẹ̀ wá fẹ́ kí àwa náà ká wá kọ́wọ́ bọ̀ ká fọwọ́ sí pé a ṣe wà ní wọ́n Nàìjíríà àwọn ò ṣe wọ́n Nàìjíríà mọ́ o ẹ má bínú a ṣe wọ́n Nàìjíríà mọ́ àwa fẹ́ máa lọ ìyà yẹn ti tó pípa tó ń pa wá yìí ti tó mo ṣe ń sọ tàbá àwọn bọ́ ṣe ń nígbàgbọ́ nínú wọ́n Nàìjíríà ṣe ló ń pa àwa ọmọ ará gúúsù àti middle belt àti Yíbò àti Yorùbá àtòrí náà àwọ̀ ò ṣe mọ́ o ẹ jẹ́ kó yé wa wọ́n polówó ńlẹ̀ wa máa tún fi sílẹ̀ kẹ́ máa gbọ́ o. Make we love ourselves because now only together we go fit to make our country better for us and our children them. One heart plus one love equals better Nigeria. Now the Center for Democracy and Development CDD with support from the UK government they bring in this message. So ẹ ti mọ̀ ń sìn pé àwọn òyìnbó ni wọ́n sọ fún wa pé ká so wọ́pọ̀ fún nǹkan tí wọ́n pè àwọn náà dàlú yẹn lẹ̀ o lẹ́yìn ìgbà tí wọ́n gba àṣẹ àti àṣẹ lọ́wọ́ ọba wa wọ́n wá kó wa papọ̀ tipátipá wọ́n lè fẹ́ ká wá máa gbé ìlú yẹn lẹ́yìn àwa gbọ́dọ̀ kọ́ o gbogbo yẹn tẹ́ bá ti rí ètò tẹ́ bá ti rí ẹ̀kọ́ kẹ́ máa sọ pé òmìnira lẹ fẹ́ tẹ́ bá ṣe ń gbọ́ ẹ lè máa gbọ́ lórí rédíò wọ́n lè máa play ẹ lè máa rí àrùn bọ́ tẹ́ bá ń gbọ́ ẹ ti mọ tí mò ń sọ yìí ẹ jẹ́ kí n play lẹ́ẹ̀kan sí fún wa kó lè yé wa mi á dákẹ́ mi ní sọ pim tẹ́ máa fi gbọ́ gbogbo ọ̀rọ̀ yẹn mo kàn fẹ́ kí gbogbo wa mọ̀ kí nìyẹn ó ṣe pàtàkì kí ọ̀rọ̀ yìí kó jáde àwọ̀ ò lọ́wọ́ sí wọ́n Nàìjíríà mú wọ́n Nàìjíríà wọ́n pa wá níbẹ̀ nípa ẹran ni àwọ̀ ò dẹ̀ ṣe mọ́ àwa fẹ́ dá dúró òmìnira ara fẹ́ ẹ jẹ́ kí a ṣe báyìí ẹ ṣeun. Now you be the landlord. Good afternoon, Oga. Good afternoon, Oga. Now you be the landlord. Yes, Nami. Oga landlord, me go need one room for this your house. Okay, sure you get work where you dey do. Yes, I be nurse. You no go dey owe me be that now. Now how much be your rent, safe? Na just 90,000 naira. Wait, this girl, where you come from? ṣé ń rán Oga, I come from Akamata.
ṣe ń gbọ́ ní pé wọ́n láti Akamata bàbá ìyẹn wá tó gba ohun ọtí àwọn ará Akamata wọn jọ ṣe kíníkan irọ́ náà bá dé o ẹ má bínú. Haba, Papa, wetin this innocent girl do you now? Now people like you, they spoil Nigeria, Papa. I think you don't see am now. My people they talk say jollof rice we dey for bottom pot today. Go dey top of cooler tomorrow. As I take need you now, so you self need me. Because now one mama we get we be Nigeria. We love ourselves. Nigeria kì í ṣe mama wa o. Ọmọ Ilé-Ifẹ̀ la wa. Better for us and our children them. One heart plus one love equals better Nigeria. Now the Center for Democracy and Development (CDD) with support from the UK government, they bring in this message. Cherry, UK náà lọ́wọ́ sí àwọn ará Gẹ̀ẹ́sì náà gbé ìpolówó ìwà o wọ́n gbé sórí ilẹ̀ wa pé ká ní máa nígbàgbọ́ sí nínú wọn Nàìjíríà àwa ò dẹ̀ ṣe mọ́ ẹjọ́ bá ṣe ń rí ètò ìbá máa pín sọ fáwọn èèyàn wa pé a ṣe mọ́ àwa ń lọ ẹ ṣeun ẹ dúpẹ́ ẹ ṣe wù ẹ wá máa lọ ẹnu ní ká máa kọ fún wọn ẹ ṣe wù ẹ wá máa lọ kán máa lọ ni o ẹ ṣe wù ẹ wá máa lọ ní kán máa lọ ni ẹ ṣeun gan ni ó dìgbà kan àti wọn rí bá sọ̀rọ̀ ẹ ṣeun dàbọ̀.